ẹjú ẹ̀ èyí tẹ̀ ń ṣe lónìí yóò dáa àṣẹ̀ṣẹ̀ máa kìlọ̀ fún yín bá a bá ti wóde báyìí ẹ máa fún wa ní síkànsíkàn pẹ̀lú èèyàn kíkí. bí ìbá ṣe lọ ìlọ aṣàrífàtà mi ń darí ní. òṣèlú mẹ́ta làfà àfẹ́bẹ́nú àfà òde tí a bá lọ jù wọ́n lọ àwọn kan bẹ wọ́n ṣe déédéé òde àwọn kan bẹ àjòdè tá a bá lọ lọ. ẹni bá wà ń jagun lánàá gbogbo adájọ́ nàìjíríà tó jòkó lóye sọ́dọ̀ àwọn àmì tó jòkó gómìnà jòkó tí mi ń sọ ẹnu tèmi ti di sọsọ bẹ́ẹ̀ bá dọ́wọ́ lórí sọsọ gbọ́nà wọn nísìnyí. àlefa mina ali awami malika amri. ìyàwó alájà Riscott Ọlátúnjí bàbá àwọn lẹ pè wá bẹ́ẹ̀ sì pè wá ẹ̀tọ́ wa ni ká wá torí ìyá ara wa ni. wọ́n tún wá jẹ́ mùrídìí sídìí àbùkájọ tí wọ́n wà lábẹ́ ilé dùndú. mùtàlámìlá fi bikulli àníyàtì kọ́nà òfurasí ìmúra àmì jọta kírun sí ọ̀dà ni ẹ̀ẹ́dùn ẹ̀gbẹ́ni tí ẹ gbé kalẹ̀ sọ́jú ìwé kọ̀dìríyà pàtàkì ni lóde òsínbà jáde ìjọ náà. wà mọ̀ báyìí gáwọn kò lálìmọ̀ náà mi ń darí. ilé tí kàní wà mọ̀ sọ́mi dùdú gbàrọ̀ wà ní àwọn alájọ lọ àjọṣe mítìrì alùsùnà láti ṣe mítìrì ìjọ náà ká tó sí. لا يعرف الآلام فيه مرة. ìyá tí wọ́n lọ bọ́dọ̀ wọ́n báyìí ẹ̀dẹ́gbẹ̀ farabalẹ̀ tá a bá ń dẹ́kọ̀ bá wa káàdá débì yìí tí káàdá débì yìí tí fi ń káàdá débì yìí ìyá yìí lọ́rọ̀ lórí wọn nígbà tí wọ́n wà bí ẹ ti wà ní sọ bí ẹ ti wà jọ náà tí wọ́n wà lọ́dọ̀ bàbá wa kúrẹ́ àgbà ọba Ṣùáìbù débì yìí gbogbo ìlú tí bàbá adébí yìí gbé Zaria ní gúúsù ní káàkiri ayé pẹ̀lú ìyá ìní ẹjọ́ lọ wọ́n jọ tọ́jú àwọn géńdé kiri páì wọ́n jọ tọ́jú wọn dàgbà ni. kàlẹ́ wọlé níjọ́ tí ẹ lágbára bàbá adébí yẹn gbójú òkè níjọ́ tí ẹ lágbára àti rọ ẹ pa tó wọ́n fẹ́ fọmọ gbígbé pa mí jẹun fún níbi ìdí bọ́tù òsì wọn kó kú dànù. olóyè ìpè lọ́mọ lóòkú lónìí. tí ní túmọ̀ sí pé ipò ọmọ yìí ni a wà ẹni wá báyà tọ́ ọmọ olóbímọ bó lọ wí. wọlé jàrọ tí òun ọmọ bí fi ń kiri ẹkọjú síbí ẹ̀yin náà wá ya kàtá ẹni olówó sílé nírú òní kò ní wá ṣe payback fẹ́ni tó dààmú lórí ẹgbà kékeré. kò ní wá sanjọ́. yóò kàn bọ́ sọ àwọn tọ́ọ̀gì lẹ́kọ̀ọ́ ló bá jẹ́ ní kò lójú ọlọ́lọ́fà tó ọ̀dọ́tọ̀ fẹ́ náwó lọ́mọ ná sí gbóbì. máa kára láta yóò fi dùn mí ní ẹ̀zọ́ mi máa. ẹ má jẹ́ ìṣẹ́yà débì àgbà débì. àwọn bàbá yín kására sí lọ́rùn báyìí ìyàtọ̀ tó kẹ́ jẹ́ mọ̀lẹ́bí yín wọ́n nípa tí a kó lórí yín. yálì kọ́ bí a wà ní ojúlọ́gbẹ́. lẹ́yìnlá tí a fi kọ́ búrú. ẹni bá yóò gbà níbi òní ṣòfò. tàbá kanu ìyàwó wọ́n lè kí bùrìyà yìí. mo fi yẹ kí bàbá wa Chief Abdulhakeem Káyọ̀dé Adébíyì pé ẹkú aráfẹ́ra kù. káfà rọ́dà ẹ ti ṣe tójú ayé ẹsẹ̀ bẹ̀rẹ̀ sẹ́yìn wọn báyìí. bẹ̀rẹ̀ jalali wa bil ba'i. ẹsẹ̀ ń tẹ̀ ẹ̀yà kàtá. àwọn èrò gọ́ọ̀mẹ̀ tí máa sara àkókò bẹ̀. kàdá sọ àwọn ṣàríkì àwọn fàdà èèyàn. mo kí ọlọ́run ọba ẹni Allah ọ̀rọ̀ bó ti kí ọlọ́run jagun tẹ́.
ẹni Allah Olè ọ̀la wàlí kìbùrì yáyì. Afárọ̀dà bí Jalali Rabbil Baqa'i. mo láàkì ní tọ́ ọlọ́run ẹ̀jẹ̀ náà kéwú tẹ̀ kéwú lé ẹwà tútù láti ké. Tabaraka Olè ọ̀la wàlí kìbùrì yáyì. ẹ̀yin tẹ́ kéjìlá àkọọ́lẹ̀ ké ẹ̀yin ẹ̀rọ dẹ́ ń dọ́dẹ́ àgùnbánirọ̀. àwa jẹ ìkó lọ́dọ̀ tó bí a torí gbogbo tí mo ha aṣọ nílẹ̀ tó kéde lẹ̀ ni. Tabaraka Olè ọ̀la wàlí kìbùrì yáyì. bẹ́ẹ̀ ni wọ́n gbà tí ń kọ́ wa ẹsẹ̀ márùn-ún ni a máa kọ́ yẹn ọ̀fà yìí máa ń bẹ̀ wọ́n wà ní kọ́ ká tẹ̀ ọkọ lórí pẹ̀lú kó gbẹ́kùn mi. Tafarroda Tafarroda bil jalali wa bil baqa'i. Onídùn olólùfẹ́ wa púpọ̀. Tanazza aw shariki aw fana'i. Kò sí bọ́ sí pé tó gbà. Tawahhada bil baqa'i wa bis sana'i. Ẹjọ́ gbogbo àwọn onídùn ètòkó ọ̀ọ́kàn àbí ẹgbẹ́ tí mú lọ́jì pé. Tanazza an sharikin aw fana'in. Mo kí Ànábì Muhammad ilé ẹ̀kọ́ àgbà fún gbogbo ẹ̀dá tí bá ń wá ìmọ̀nà ilé ẹ̀kọ́ àgbà ní Ànábì Muhammad. Torí tó kí ló fi jẹ́ ilé ẹ̀kọ́ àgbà? Ọmọ tàmọ́sálà bí akhlaqihi al-karima. Ọmọ kọ́sì wà Ànábì Muhammad. Wọ́n tó bá ti ní ká Ànábì òṣè tiẹ̀ lọ́tọ̀ ọ̀fẹ́ wọ náà. Tawahhada bil kamali wa bis sana'i. Gbogbo àwọn afá wa. Wa sawwa al-mawta bayna al-khalqi turran. Mùsùlùmí di lọ́ra wà mí lónà wọn tó fara sí lánàá. Wa sawwa al-mawta bayna al-khalqi turran. Faqiran aw ghaniyan dha thara'i. Taqiyan abidan bal aw shaqiyan. Kulluhum ra'inun lil fana'i. Kulluhum ra'inun lil fana'i. Kò sí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ lónìí. وسوى الموتى بين الخلق طرا. Afọ́lẹ́ gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń dàwọn ara yín bẹ́ẹ̀ ẹ wá kéwù kíláàsì ẹ lọ kéwù jìnlẹ̀ àwọn èmi ò sí kíláàsì ẹ lọ ké ìgbìmọ̀ kéwù táì fi mọ̀ kẹ́ sóòlù náà ké lọ́wọ́ pọ̀ lọ́wọ́ jẹ. وسوى الموتى بين الخلق طرا. ó sì yẹ àdàhàdùn àrò gbọ́dọ̀ wí. تقيا غنيا فقيرا ذا ثراء. ẹ̀dá àbá ìtúkọrin ni méjì ni wọ́n ẹ̀gbọ́n àtàbúrò ìké wà lọ jọba inú wa bí ìkejì ló fi bínú ṣe tíra. تقيا عابدا بل أو شقيا. wọ́n kàrọ̀ sókèjì ẹ̀ ọ̀rọ̀ tó kà sún lẹ́rọ ní tíra tá à ń ké lónìí. وكلهم رائد للفناء. aláta wọ́n ní wọn gábàsì wọn náà wọ̀ ó ṣe nílẹ̀ àbẹ̀sì lédè àdín méjì lẹ́nu rẹ̀ nù. رائد للفناء. àwọn student. تقيان عابدا بل أو شقيا. gbọ̀gẹ̀dẹ̀ ló sọ yìí àwọn mi ò tí ọ. ọba ló ń jáde dùn dì. رائد للفناء.
táyé pé ìjọba jálàbí sọ́kọ̀ ẹ̀. wọ́n kò rò mọ́ wá inú ìfànà tó ń bọ̀ nínú. ó ṣe kí ni ọ̀gbọ̀n sọ bẹ́ẹ̀ máa. ọ̀n tẹ̀lé ọba náà tún pé ìjọba jálàbí àbíkọ́ ọba náà wò sí ọba jálàbí ni. lọ́dún tó lẹ́nu ẹ̀kọ́ sọ bá wọn. ودنيانا وإملنا إليها وطال بنا المتاع إلى انقضائي ودنيانا وإملنا إليها ẹni kí wọ́n jágun wọ́n sẹ́tù torí ọlọ́wọ́ ọba. وطال بنا bọ́ba jí èrò. المتاع إلى انقضائي ṣàpèjútó lè di ògo. وطال بنا àmírù akíndẹ̀s. المتاع إلى انقضائي mẹ̀kúdí bayaruba. mẹ̀kúdí bayaruba. sọ́ọ̀tì tó gbọ́dọ̀ wá. ألا إن الركون على غرور abẹ́rẹ́ bàbá kí n ké náà lọ. jẹ́mi èrè jọ kò sí. àgàrà kó ńlá. sọ́mọ́ ní gbọ́. ìwọ ọmọ kéwú ké. èmi sì mọ kéwú jú. àjọ pàdé ní pápá lónìí. تبارك ذو العلا والكبرياء jọ̀mọ́ ẹ̀ dákun. ẹ dákun. mo kí ọba Salman Oyeleke Salman bin Ali Nabi. mo kí ọba Sheikh Abdulrasheed mo kí bàbá Àjàṣẹ́ mo kí Sílẹ̀ Imran mo kí bóòlù wí. تبارك ذو العلا mo kí ògbólé bàbá mo kí ògbólé dùdú. والكبرياء mo tún kí gbogbo ilé kúrè sílẹ̀ kọ́. àti gbogbo ibi tí a bá tẹ̀ sí yẹ́nyẹ́ dàmílò. تفرد بالجلال وبالبقاء تفرد بالجلال وبالبقاء gbàtẹ́ yorùbá mi ló jẹ́ dákẹ́ mi. mo kí gbogbo àwọn kábínẹ̀tì mi. àwọn tí wọ́n ń tọ́jú mi tí wọ́n jẹ́ ní kùjẹ́kùjẹ́. mo kí yín púpọ̀. a kí yín púpọ̀. mo kí àwọn bá ṣe ìlú bá ṣe ìlú ẹ̀ àti gbogbo àwọn ìyá ìyá. A'udhu billahi minash shaitanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم mo fi ọba náà ìní mo kí nà kí ibùdó aṣọ. بسم الله الرحمن الرحيم jọ̀mọ́ ẹ dákun ẹ dákun. ẹ dákun ẹ farabalẹ̀. ẹ farabalẹ̀. ǹjẹ́ ká máa bá yẹn jà káwọn bá yẹn jà. ká máa bínú sí yẹn káwọn bínú sí sọ́ni ká máa di quality rẹ̀. ká máa bá yẹn jà ìjà dáa síbẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. ǹjẹ́ tá a bá jà tá a bá jàjà kò yẹ ká ní dáadáa tó wà lára èèyàn à ń jà lóòótọ́ ni àmọ́ tọ́lọ̀ ń fún un nìyí. àmọ́ ẹ̀bùn tọ́lọ́wọ́ bá bùn rèé. ìgbẹ́ni dá mi lóhùn bàbá yáyì wò lórí. أعوذ بالله من الشيطان الرجيم mo kí bàbá wa bàbá. ìlú máa fún mọ́ṣáláṣí wa dáhùn náà mọ́rọ̀ sílẹ̀ ni sàbìtì fóònù rẹ̀ mú mi jọ. بسم الله الرحمن الرحيم mo kí ọ̀fà wí fàwí. mo kí a kí yín. Salman bin Ali Nabi alájí mo yí ìdí ni bàbá kéwù ìbọlọ ni kéwù. èyí lè kọ́ fún mi bẹ́ẹ̀ ọmọ tíra àwọn oúnjẹ náà kàlí jẹ́ èyí tí o bá jáde díẹ̀ ló kù kàn àwọn alájí yóò ló sọ máa gbọ́ lásìrí kí n gbóló.
bẹ́ẹ̀ ti kọ́ tí bẹ́ẹ̀ lọ́wọ́ mi. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم. Ntí ẹ̀rú lè ká. Ọwọ́ ìwọ́rí ìjọ náà ni. alùlẹ̀ khayra la'allakum tuflihun waf'alul khayra la'allakum tuflihun. Orí tẹ́lẹ̀ tí mo fẹ́ ló gan àti níyàwó ìjọ náà. Èmi ò tí ì má rì. Ìyàwó ti dé. Tí o fàmí ti ń gbé alárugẹ. Wọ́n ti sọ ti pẹ́ tí bá dágbọ́n dẹ́wà ní ìmáàmù kan tí fi ìmáàmù kan mọ̀ ojú lọ́wọ́. Àrọ́ sì rọ̀ mọ́. Kò sí ìdébẹ̀ ẹ̀jọ́ náà mo wà lágún. يا أيها الذين آمنوا اركعوا. Àti ké tó ni. Olúwa tó wà láti jẹ́ náà kí ló mú un bẹ tẹ́lẹ̀? Kí ló mú bẹ tẹ́lẹ̀? Sáà jẹ Jésù lọ ni bí wọn náà ti mọ̀ ṣe bí àṣírí. Wọ́n ṣe bí a ṣe eré ohun. Kí mo ṣe gan tẹ́ ẹ̀rọ mọ̀mọ́ èmi náà ṣe. Èmi náà ṣe. Àṣẹ ìtàn làárọ̀ tó láyà rẹ̀. Táà nìyẹn? Tó bàbá fún rẹ̀ ní Bísmílláh. يا Àwọn kan dá máa gbà. أيها الذين آمنوا اركعوا واسجدوا Ẹ bá ń fún alága ńláńlá. واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وافعلوا الخير لعلكم تفلحون. Ọ̀rọ̀ tí ọ̀bí ìjẹ́sì ń sọ lẹ́ẹ̀kan náà tó lọ. Mo sì sọ́dọ̀ fi tẹ́ mọ̀. Tá a bá ti gbàlejò ńláńlá, ẹ máa dìde fún wọn. Ẹ máa dìde fún wọn. Bàbá yá yìí ẹ̀ ṣe. Ẹ ṣe. Jẹ̀mọ́ ẹ̀ sì dá mi lóhùn. Náà. Fún wọn lọ. Ṣètáyì náà wá yarí fọ́lọ́. Òun náà yarí. Olóòun náà kọ ọlọ́run pé báwọn ṣe kọ òun náà kọ. Òun náà kọ̀wọ́ náà padà. Ṣètáyì ò bí ọlọ́run rárá. Èbí ọlọ́run ọba rárá. Ó wá lọ sà. Ó kàn tó padà ní. Ó wá tó padà. Ẹ̀ka ẹ̀jẹ̀kú. Wọ́n bá ti kí ọ̀bá rẹ̀ nìta ẹ̀jẹ̀kú. وافعلوا الخير. Sálà ni àti ájìwà ìrọ̀lọ́wà. Mo fẹ́ ń wá wíwí kúwì. Wọ́n máa rí ikú yìí. Ọ̀rọ̀ ẹ̀gàn. Àwọn àfáàsìn tálà àfáàsìn. Tálàfà sí i. Àwọn tá a bá tíra jọ òun lé. Àbí? Tíra tí ẹkọ tó ti lé 3,000 years ó wà lọ́ọ̀ mi bí mo ṣe jòkó yìí. Sọ dàgbà tó bá náà tí màá sọ kò ní tọ́jú orí rẹ̀ lọ. Tíra tí a ti kọ ní ẹgbẹ̀rún ọdún mẹ́ta sẹ́yìn mo ní ilé bí mo ṣe jòkó yìí. Tí màá ń sọ̀rọ̀ ọbẹ̀ sọ ní já mi rán mi sọ́sọ́jú rẹ̀ ni. Bọ́lá wà ń jẹ́ náà ẹlòmíràn tí ìlú kún bàdí náà tíra ní ìta kó kadé. Táàsì fi tó létà ń tọ̀. Tí wọ́n ti ń sọ̀rọ̀ lóra ní ìsìn máa fọkàn já mi rán kí wọ́n mú tíra tó sọ jáde fún òpin sọ ṣàgbá tíra yìí. Ọ̀sàgbà tíra yìí. وافعلوا الخير. Ẹ wọ́n máa gbọ́ nísìnyí Sètánì tí wọ́n ń lọ ìyàwó bá ṣe ó wá padà Ó wá padà. ó wá kọjú sọ́lọ́ kọjú ó sọ́lọ́run. ní yá rọ̀ فكيف وأنت العدل الذي لا تجور. Ó ní wọ́n lọ Ọlọ́run. ṣùgbọ́n wọn lọ ní dọ́gbandọ́gba tó gbọ́dọ̀ ṣàbòsí. Wọ́n gbọ́dọ̀ ṣàbòsí. Bẹ́ẹ̀ ni fàtàwọ́ Muhammad Ìbàdàn ó ti bá gbọ́ ẹ̀sẹ̀ sẹ́ẹ̀mí jẹ́ Ó ti bàjẹ́. ọlọ́ọ̀sọ̀ndẹ́ ní ẹ̀kọ́ ọ̀sọ̀ndẹ́ ní ègbé Ọ̀sọ̀ndẹ́ ní ìbí. nọ́fílà tí mo yàn fún ọ ní tó lé ní 70,000 years ń kọ́ Allah. èyí tí mo yàn ní 100,000 years ń kọ́ 100,000 years ń kọ́. èyí tí mo yàn ní 150,000 years ń kọ́ náà gbogbo mọ̀lẹ́kà tí mo kọ́ ń ké ń kọ́ ọ̀sùnlẹ̀ ìsalábòsí ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ ni ó dá mo fẹ́ gba ẹ̀san sẹ́ẹ̀mí lọ́wọ́ rẹ̀. Mo fẹ́ gbẹ̀san sẹ́ẹ̀mí lọ́wọ́ rẹ̀. Allahu Akbar. Wọ́lọ́lọ́wọ́ sẹ̀sán. ẹ máa gbọ́ dákun farabalẹ̀ Farabalẹ̀. ìwọ náà ń bá yẹn jà kọjú sí mi bí Ọlọ́run bá tó o yẹn. bá ń bá jà lóòótọ́ tó o sì fẹ́ kọ́ lọ́hùn ó kọ̀ ọ́
gbogbo tó ṣe fún ọ láyé rí dá padà fún. Dá padà fún. tó o bá ti dá padà ọ̀dẹ̀ ni ẹ̀kọ́. Ọ̀dẹ̀ ni ẹ̀kọ́. ọjà ta èèyàn ọjọ́ pé wọ́n bá yàn lódì. lọ bí ata rẹ sílé rẹ báyìí. lọ bí epo rẹ. aṣọ tó rà fún ọ ní lọ bí dànù. tó o bá ti lè fún ní nǹkan kan wọ́n dùn màdà rẹ̀. tó o bá ti lè fún ní tó fún ọ padà. tó o bá ti pẹ̀gàn rẹ̀. ìdùnnú ò ní yálé rẹ mọ́. ìdùnnú ò ní yálé rẹ mọ́. ní wà lábòsí. ẹ̀fọ́ ọlọ́balẹ̀ kí ló dé ń kó ọ̀rọ̀ bá ń wínú. wọ́n sì ti ìbádẹ́bì kan tẹ́sẹ̀ yòmùyòmù bí eṣú. ọ̀rọ̀ kúnlẹ̀ lónìí sì kí wọra wọn díẹ̀. torí òní ni wọ́n ń kọmíṣẹ́ yunifásitì ọba aláàjì àgbà fún òṣùwọ̀n náà ọmọ kéwù gidi tí mo gbọ́dọ̀ wà níbẹ̀. àmọ́ torí ìjọba náà ìdí àgbà mo wá bẹ̀rẹ̀ pé dákun mo lè pẹ́ dé mo ẹ̀dùnkó mo lè pẹ́ dé tí èsì gbọ́dọ̀ ó yẹ kí wọ́n á náà ọmọ tí ó máa to àga àti kánópì tóbi tó náà ti fún mi láti bàríkà àti nínú. Akramakumullahu al-karim. èèyàn mẹ́ta náà gbọ́dọ̀ dàgbà jùlọ. èèyàn mẹ́ta náà ni. nígbà tó bá lọ sàgbà ẹni bí ọ̀la ayé rẹ̀ ó bàjẹ́. ayé rẹ̀ ó bàjẹ́. nígbà tó bá lọ sàgbà àfọ àrẹ ni tí ó dàrú yẹnyẹn. ẹni kí lẹ́lẹ́ kẹta ọ̀gbọ́dọ̀ sàgbà olóore rẹ̀. kódà kó sàrọ̀ ọmọ ẹgbẹ́ rẹ̀ ni ọ̀ sàgbà rẹ̀ lọ́mọ tó rọ̀ nǹkan lọ́wọ́ rẹ̀. ó bá sàgbà rẹ̀ gbélé rẹ̀ bẹ̀rẹ̀ ọjọ́ orí ẹ̀kẹ́ kọ́ kú. bẹ́ẹ̀ni kó máa yá lọ. ṣé mo lè sọ̀rọ̀ jáde àbí ti mẹ́nu mi ẹnu mi ti bẹ́ ọ̀rọ̀ pọ̀ sí ọ̀rọ̀ bọ̀ lé bó lọ wí. وافعلوا الخير لعلكم تفلحون. ọlọ́wọ́ ń dá ṣètánì lóhùn. ń dá lóhùn. ẹ̀rọ kan sí bí qala la walakin salni min amri dunya ma shi'ta thawaba amalik. ọlọ́run ní ṣùgbọ́n mo ti kọ́ ọ̀wọ́ náà dúró lọ ṣùgbọ́n ayé ní àyín bẹ̀rẹ̀ ogun tó bá wù ọ́ ó fún ọ àwọn abáyẹn ní amalik kó máa jẹ́ ẹ̀san fún sẹ́tọ̀ ọ̀sẹ̀ síwájú mi. gbogbo tó o bá bẹ̀rẹ̀ láyé ní fún ọ àdéhùn àṣetánì àtọ́lọ́nù. èyí wá sìn ọ́ gbogbo orí tó ní lọ músẹ́ bẹ́ẹ̀ni rẹ bá gbọ́n ṣòfò bọ́ sí kún kékeré ọ̀rì bínú ọlọ́. àdájọ́ ṣe rí ìyàwó tá a sìn òní bẹ́ẹ̀ ṣe ń wá òde wa yìí kì í sowó ẹ̀yẹ gbọ́dọ̀gbà tẹ̀ wá ń bì a ti rí owó láti àdìgbò ẹ̀. owó bàbá fún rẹ̀ owó náà máa ń dá àkọ́fà wọ́n ti ṣe lẹ́rú wa owó tí ń béèrè gbà mí ọkàn máa ń ná gbì ọwọ́ àjàgbé lánàá tẹ olóògbé ìtayà ọdún láti náà yẹn tán owó tó tún ra project ẹ̀yọ̀ kan ní gbìgbé ìlú kọ́lé tán ẹ bá mú kọ́kọ́rọ́ ẹgbóró ẹ máa mú lọ. ìwé ilé ìdá ṣe láàrín máa dán bonu sọ̀rọ̀ tọ́lọ́kọ́bọ̀ wà láàrú àmọ́ ẹnu wá ti fẹ́ kọjá tọ́lọ́kọ́bọ̀. وافعلوا الخير لعلكم تفلحون. ọ̀dọ̀ yìí mo ti yà lọ. àfi ká ṣe gbèsè ẹsẹ̀ wa ẹ̀yin olóṣèlú àfi ká ṣe gbèsè ẹsẹ̀ wa iye òrùn tó pa wá bàbá màmá adájọ́ ní ẹ̀dìgbò fún bàbá màmá àfi ká ṣe gbèsè. وافعلوا الخير لعلكم تفلحون. وافعلوا الخير لعلكم تفلحون. wọ́n jẹ́ kó ti àdájọ́ bàbá ìwọ́n mẹ́rin ẹ̀dùkú. bàbá màmá ọmọ tẹ́ ẹ pa jẹ́kẹ̀ ní ẹ̀dìgbò fún jẹ́kẹ̀. jẹ́kẹ̀ náà sí bẹ́ẹ̀ ẹ wo ẹ méje ń tẹ̀yìn ẹ̀dùkú kò rí yìí. bàbá ẹ̀yìn yàwó ní náà ẹ̀ẹ́dẹ́mi náà dáadáa àwọn náà mọ̀ mí
bí wọ́n bá sọ lórí rẹ ẹ̀dùnkọ̀dù wà ní fúlàní bí bá ti ń sọ̀rọ̀ mẹ́fẹ̀ẹ́ kí ẹ méje kí n máa rí gbogbo ẹ̀kẹ́ lè bá ẹ̀dàkùn fọ́lọ́ ọ̀bẹ ẹ̀rẹ́ sófò. kì í ṣe pé bákan àmọ́tà àbá ń yin olórí rẹ olórí ibú òní ronúpìwàdà ẹ má change bẹ́ẹ̀ tí ń ṣe wọn kì í ṣe pé mo rétí yín Anthony General ẹ̀gbọ́ AGF of the Federation ìjọba ti àdírẹ́sì wọn lánàá Minister of Justice fún Federation wa ẹ̀ táwọn èèyàn ńlá kún bẹ̀rẹ̀ náà adájọ́ òníye sẹ́mi ní tí wọ́n bá kánsẹ́lẹ̀ sọ̀rọ̀ ló máa rún kódà tí ẹnu kò sẹ̀ kan wọ́n kàn máa lọ ilé ìdílé kọ́nà méje ń bọ̀ ọjà òkè ni wọ́n ti gbá alágbà iṣẹ́ ni tó ṣubú yakata. bẹ́ẹ̀ni wọ́n ti kàn ọ́ bí àgbò. ẹ̀mẹ́ yìí náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ń ṣe ẹ̀mẹ́ fi kalẹ̀ à ń rí ẹ̀rẹ́ tí rúùtù tẹ́ bá lọ òun lè fi ń gbayì láàrin wa àwọn lè díjú báyẹn jà àti ẹ̀mí kọ̀yìn sí ọdún náà kọ̀ sí o. àwọn tó ti lọ ń kọ́ olúwa rẹ̀. àwọn tó lọ ń kọ́ kí n rí dánwò àmì ẹ̀ kárì mo lè lọ́gùn ẹnu ẹ̀ ya kàtá. Ọkùnrin tí ò wúlò kó o máa gbọ́ tí o sọ lórí atẹ́gùn kó lè bá kọ́ sí yín. wọ́n máa sáká bí ilé ìlú ṣé báyìí lẹ sáká tẹ́ fi wọlé. ọmọ yọ kiri bí asín. Ṣètánì kọjú sọ́lọ̀ bàbá kúrè. Ó ní mo fẹ́ gba ẹ̀tọ́ mi. Ó nígbà tó ọlọ́run bá ṣẹ́ jẹ́ tọ́lọ́run wọ̀ náà yìí. Ọ̀sùn náà ìsàlábò sí ọlọ́run. Nọ́fìlà tí mo yẹ̀, àwẹ̀ tí mo gbà, gbogbo tí mo ṣe, mo fẹ́ gba ẹ̀san mi. Fún mi lẹ́sẹ̀ kápẹ́ lẹ́sọ̀ bá alábòsí lóòótọ́. Ọ̀rọ̀ sàlábòsí lóòótọ́. Ọlọ́run ní ní ìsàlábòsí. Àmọ́ kì í ṣe ọ̀run rẹ̀ ti gbà. Gbogbo tó bá wù ọ́ ni ọ béèrè láyé. Gbogbo tó bá wù ọ́ ni ọ béèrè láyé. Wọ́n fún ọ. Wọ́n fún ọ. Bàbá fún rẹ̀ sílẹ̀ ò dágun. Bàbá tó bá dá lẹ́fù rẹ̀. Mo fẹ́ fa kọ̀kọ̀ ya díẹ̀ ni. Àkọ́kọ́ mo lọ. Ṣètánì wa dákẹ́. Ó dákẹ́. Ó ní wọn náà, ó ní kàwọ́ balẹ̀ àmàlíkà tíìkà. Rí fún ọ ní tó bá béèrè. Wọ́n fún ọ. Torí pé kí ni ọ̀sìn mi lóòótọ́. Ọ̀sìn mi lóòótọ́. Ẹ̀rọ ọmọ ẹ̀gbọ́n tí Ṣètánì kọ́kọ́ béèrè. Àbí kó ní ó tíìkà. Gbàtó kí á múlù ní. Kí n lè bá ṣe kí ni kí n lè bá fún ọ. Méjèèjì náà ni. Lágbàá ń bẹ ẹnẹ́gẹ́gẹ́. Bàtà wà ń ké bàtí kí wúráyè láké. Nígbà tí ó kàn ọ́ ní ìkó tó dùn ló dàmí làwọn ké. Kì í sí ẹ̀dà woro tẹ́ ń ké lọ ní ìsìn. Ẹ̀dà woro ké. Ìfásùn mọ́ṣáláṣí tí ò lè sọ tó bà ń jẹ́. Gbọ́dọ̀ bá fẹ́ owó kò lè nàró ẹ̀. Ọ̀yà lọ kó kọ́dà. Ọ̀yà lọ kó kọ́dà. Jọ̀mọ́ gbọ́ mi dáadáa ní náà. Ẹ̀gbọ́ ó ní wà fàáwọ̀ ló máa ń sàádà wù. Àkọ́kọ́ tí Ṣètánì kọ́kọ́ bí ọlọ́ni àgbàkọ́. Ó ní wọ́n lọ́wọ́ mọ́ pàmí tá yóò fi parẹ́. Yóò fi parẹ́ ṣe mọ́ bẹ́ẹ̀. Ẹ̀kọ́ ojú sí mi tó kọ́ béèrè lọ́dọ̀ Ọlọ́run lọ. Kó lè bá àrí sí ọwọ́ rẹ ṣe. Gbogbo ọ̀tẹ́ ni wọ́n bá gùn tí wọ́n bá sọ́ra máa níkà. Tí wọ́n bá ti lẹ́gbẹ́ mọ́lágbólé wọ́n máa ṣe tó wù. Orí ibú tó wà dèmí gbogbo gbà mí lọ. Ọwọ́ ni gbogbo tí ó bá sọ dàṣẹ́ kó dáṣẹ́ ọmọ rẹ̀ ó jìyẹ. Ọmọ rẹ̀ ó jìyà rẹ̀. Ẹ bàbá èyí tí ń rí ikú kékeré àgbọ́rí kó sọ tíra tí ì ti sọ ìwà. Kó sọ. Ó ní àkọ́kọ́ tí mo bẹ̀rù ọlọ́kọ́ fún mi torí mo fẹ́ gba ẹ̀sẹ̀sẹ̀ mi. Dírẹ́bà tó wà ọ́ ó wá sẹ̀. Ó sẹ̀. Mú un yẹ wá tí mo pa ní àbúpara rẹ̀. Bọ́ hajj bá lọ sọ̀rọ̀ tèmi. Ní ìní sókè padà bí ọ̀sìn bẹ̀rẹ̀ máa ní ta ló kó wá. Jẹ̀mọ́ ẹ̀dá mi lónìí. Àkọ́kọ́ mo lọ. Ẹni tó sìn ọ́ sìn ọ́ gate man ẹ̀ tí wá ti ẹ̀ ń lọ. Àdúgbò sanwó ibi tó ṣiṣẹ́ dé. Bọ́ọ̀ bá sọ náà wọ́n gbà lára rẹ̀ padà. Wọ́n gbà lára rẹ̀ padà. Ọwọ́ dájú ọ̀nà máa lọ ọlọ́ọ̀ bínú sí i. Kódà kó sí ọ̀sẹ̀ kan ló ṣe fún olówó ọ̀sẹ̀ kan tó àbá fún olówó àlákà rẹ̀. Wọ́n ò dá mi lóhùn mọ́. Àkọ́kọ́ mo lọ. Ó lọ́gbọ́n wọn ọba ẹ máa gbọ́. Ó ní tí mo kọ́ fẹ́ ni pé máa wò mí rẹ̀. Ìlà ayé mi máa fún. Níjọ́ tí o fi gbé àwọn èèyàn dìde méje ń kú pàápàá. Ó lè ṣe tó ọ̀fẹ́ nù lórí náfìlà rẹ̀.
tọ́ ọ̀yàn fún àti dáadáa tó ṣe ọlọ́run mo fún àkè fún ọba bẹ́ẹ̀ ni n ò ní pa ọ́ táyé ò fi parẹ́. wọn ò ní pa ọ́ táyé ò fi parẹ́. ọkàn tó àbí kàyékù ọlọ́jà rí pẹ́. wọn ò dá mi lóhùn mọ́. jàmá ọlọ́run nígbà tó ti pé tó béèrè nu tó béèrè nu. ó ní mo béèrè ìláyé mi dín nípa kọ́ọ̀lù náà tààlà ẹ̀gbọ́n ọlọ́run ní èmi tó ń tọ́bi náà mi wọ́n ní àtọ̀ ìtúkà mo ti fún ọ ní tó béèrè mo ti fún ọ ní béèrè rẹ̀. ẹ kọjú síbí o ọlọ́run ní nípa ọ̀tá yóò fi parẹ́ wọn ò ní pa ọ́. ẹnu ọ̀la ẹsẹ̀ lé ní ó de ní. wọn ò dá mi lóhùn. ó de ní. ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì. ó sọ lípni aláwọ̀lẹ́dẹ̀ àdá ó nítorí ádámù tó fi kọ̀ mí. torí adáwọ̀ tó fi kọ̀ mí. èmi ò nígbà fún onígbà mi ò nígbà ẹ̀rù bà ní. ẹ̀yin ìyá wọn kọjú sí mi ẹ kọjú sí mi ẹ̀yin ọkùnrin ò kọjú sí mi ó nítorí ádámù tó fi kọ̀ mí mo lè kẹ́kọ̀ọ́ dáadáa ṣé ádámù lọ torí ẹ kọ̀ mí ọlọ́run bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ó ní àwọn ọmọ tí ádámù bá bí díẹ̀ mọ́ lágbá lé wọn lórí kí n máa fìtínà wọn kọ́ máa gún àwọn ọlọ́bẹ kọ́ máa para wọn kọ́ máa sunra wọn ọlọ́run ni mo fún ọ. ọlọ́run ni mo fún ọ. ẹ dákun wọn ò béèrè ẹ̀kẹta náà ẹlẹ́ẹ̀kẹta. wọn ò béèrè ẹlẹ́ẹ̀kẹta. ọlọ́run wá sọ fún pé ẹ̀gbọ́n sàlẹ́tùkà mo fi ọjọ́ ká lé wọn lórí kò sí àwọn ọmọdé máa dámà tí ò lè sùn dáa kí ni àwọn ẹ̀sìn tó ń fọ́ ní etí kọ ìfọ́ létí kí ló ṣe. ṣùgbọ́n ilé òṣìṣú ní mọ́nà ọlọ́run ló kọ̀ ya rẹ̀ ikọ̀ ya rẹ̀. ìgbà o ó ní kí n lè máa jọ̀gá lé wọn lórí ilé wọn jọ̀gá lé. ọlọ́run mo fún ọ ó fún ọ mo yọ̀ǹda ẹ̀. gbàgbọ́ bá fẹ́ lù ọ máa lù ọ síbi tó o bá fẹ́ wọn lọ síbi tó wá fẹ́. ṣé mo lè wí kẹta ẹlẹ́ẹ̀kẹta. ẹ̀gbọ́n ọ̀kọ́ọ̀dà àjíǹnì fíìhì mọ́jọ́ dámì fìlẹ̀ òrùk ó ní ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta. jẹ́ máa sàn lára wọn gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ ṣe máa ń sàn nínú ara nínú ara. kó má sí ọmọ ádámù kankan tí ì ní sí nínú ẹ̀jẹ̀ ara rẹ̀ ní ní sínú ẹ̀jẹ̀ ara rẹ̀. ọlọ́run ní sẹ́kọ̀ọ́ jù báyìí ọlọ́run ni mo fún ọ ó dá mo fún ọ. ọlọ́run kọ àṣetánì ni kò gbáṣẹ́ ọwọ́ rẹ kú ìgbàsẹ̀ ọwọ́ rẹ kú. kò sì gbáṣẹ́ ṣé mo fi lè wí mi wọn ò dáhùn kọ́ọ̀là láàyè lẹ́nu náà wáhìdùn ilá wàlàdún ní ìfẹ́ ó ní gbogbo ọmọ tí a bá ń bí fún wọn tó bá jẹ́ méjìlélẹ́yọ̀kan ẹlẹ́yọ̀kan. ọmọ èṣù bọ́ àbá sọ́ra ọmọ èṣù ọmọ bẹ́ẹ̀ ní ọmọ tó bí yọ̀ bẹ́ẹ̀ ná ọmọ tó bí. mo fẹ́ ní kandidate nu ọmọ kọ̀ọ̀kan nu wọn mo fẹ́ ní kandidate nu wọn mo fẹ́ ní kandidate nu wọn mo fẹ́ bí kọ́lọ́ọ̀nù ọmọ rẹ kó sáré lé odó mọ́ olè odó mọ́. òun tó sì fi fún ọ̀nà Bẹ́ẹ̀ni. bọ́ àbá sọ́ra òde yọ bẹ́ẹ̀ ọmọ pàkẹrẹ bọ̀ kó tọ́jú ọmọ àwọn tó tàn án lóko tó tọ́ ọmọ ọgbó. tó bá ẹ̀rọ alákọ̀ ẹ̀wọ̀n alákàn. ó kàn ta lọ́wọ́ àyè orí o. kọ́ pàkẹrẹ bọ̀. ìgbésí ìlọlẹ́ rẹ̀ tí ìmọ̀ rẹ̀ ẹja lọ kó àdúrà kò sí ilé kọ́sẹ̀ ìbálẹ̀ tí ìyàwó rẹ̀. sílé náà. ọmọ tí ń dà mọ̀lẹ́bí yín rú tí ò jẹ́ ní mítìrì sí o tí ẹ bẹ̀rẹ̀ mítìrì ọ̀nà ọmọdé tó lọ kó ọ̀gbẹ́gẹ̀ ìwé rẹ̀ wá tí ẹ bá lè rí tẹ́kẹ̀rẹ́ wù tí ó yẹrẹ yọ èyí tí ìyàwó yín bíbé sùn. èyí tí àwọn ibi wé sùn nù. èsù láàrin ọmọ yín nù. ọ̀nà búrú ọmọ bẹ̀rẹ̀ ààbò ìsíwájú dá a sí wọn sàdánkùrù ìyàwó àmàjẹ́rà sílátù orúkọ ẹ̀ wá ṣe tá nínú kó fẹ́ lọ bẹ lórí nìyẹn jẹ̀mọ́ ẹ̀ tó bẹ̀rẹ̀ kẹrin ẹ̀ dáhùn ó ní àwọn ẹ̀hùn wà láyé yàrá ó ní
ní ọlọ́run jẹ́ mọ́ rí gbogbo ọmọ àlẹ́bí àdámà àwọn mẹ́jì wọn lè rí mi. Báyìí kí wọ́n lè rí mi. Ó dáa ní ìsìn èèyàn méjì ó máa lọ. Yóò máa lọ. Ìkan wà ní bàbá yẹn ní débìlà funfun ọlọ́gò díẹ̀ ìkejì ó ní àkọsí fìlà funfun green lóde orí ẹ̀fọ́ láì èso ti dé bẹ́ẹ̀ náà wọn ò ní rí. Wọn ò ní rí. Ó ní kíní kan tó lọ fún mi mo sì béèrè kó tó fún mi sí èmi báyẹn jiyàn gbogbo tó a bá sọ náà wọ́n rán ni ibi ìyẹn lè sùn tí máa ṣẹlẹ̀. Ètí máa ń ṣẹlẹ̀. mo tí máa ṣe páàdé kejì ẹ̀ bẹ́ẹ̀ ṣe wò mí. Nígbà tí ìjọba kan dé ọmọ mi bẹ́ẹ̀ ṣe fẹ́ràn mi tó yìí wọ́n disagree pẹ̀lú mi. Mo ní àwọn tí ń wò yìí mo ní nàìjíríà sí ni mo ní àwọn ọ̀rẹ́ pupa níjọ́ tí wọ́n dìbò wọ́n yọ̀ lọ àwọn ẹ̀ta àfà tí wọ́n forí ẹsẹ̀ lélẹ̀ ìjọba wa gbé àwọn jẹ fòóyà àwọn tó lé jọyọ̀ láwọn sùn ìbí sùn lórí tí a rán ọ̀nà àgbà sì sọ fún wa wọ́n sì ẹ̀ka dèbí nǹkan mú wa lójú ni tó náà wà máa jiyàn iye tá a bá wà ní ọkọ̀ gbà ní tó èdè Kánò ń wà ní ẹ̀wà àwọn tẹ̀tọ́ ni wọ́n jiyàn yóò ní ẹ̀ẹ́dẹ̀ para ẹ̀rẹ̀ ẹ̀fí ẹ̀lẹ̀ bọ́ọ̀lù bẹ́ẹ̀ ni wọ́n bá wọ́n bẹ̀rẹ̀ yẹn bọ́ọ̀lù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì wáyé káàkiri olóde kílọ̀bù tí wọ́n pè lọ́kì sí èmi nìkan wọ́n pè lọ́kì sí ní kílọ̀bù ọlọ́ àti ìwọ̀n náà máa yí ìlú wọn ṣé sì wà rí ìlàjìrìjì ó wà nínú wọn àwọn asẹ́nà ń bẹ ọgbọ́n mẹ́rin ọkùnrin ń bẹ ẹbádé ògbólé rẹ kúrò ló fi kún lórí ló wọ́n fún ọtí abá wíìnì táwọn ni kandidate àmẹ́bì nínú yín ní ìsìn lówó ẹ̀ sí ní ọ̀ṣẹ́ ìgbòmí wọ́n ti ń fèsì ẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí ń fèsì jẹ́wọ́ ẹ̀ dáhùn ṣètàlù ní wọn náà tún fún mi kí ní kan náà ní kí ni ó lè wọ àtẹ̀sán wọ́rùn náà hùn fi kulli suratin shi'tu ó ní àwòrán tó wù mí ní kọjí kí n máa fi dáàrin wọn ìgbà míì èṣù a máa dóúnjẹ bẹ́ẹ̀ bá wọn léèrè ibi tó fẹ́ kú ọ̀hún ló kàn bù ní olú ẹ̀fọ́ ọ̀yáwọ́ fàì àmàlà tẹ̀ ń jẹ lọ́wọ́jọ́ náà èṣù ní ẹ̀mọ́ ni bàbá fún rẹ̀ èṣù a máa dáṣọ àmọ́ ní àwọn ìgbà tẹ́ súnmọ́lẹ̀ lẹ́fì lójú inú kó lè ṣe ọmọ ẹ̀dọ́bìn ẹ̀yìn gúnyẹn ẹ̀mẹ́ni tẹ́ dáyà lórí obìnrin míì tó ń ṣẹ́jú sí sátánì ní lọ́gbà bá ìgbórí rẹ̀ ọ̀dẹ̀rí lè yẹ́yẹ́ ni bíbá sẹ́sù ẹ̀gbọ́n ṣe sọ fún àbúrò pé kó mẹ́. bíbá sẹ́sù ẹ̀gbọ́n fún àbúrò tó ṣe mílíọ̀nù gan kó mẹ́ ládà rẹ̀ pọ̀ bàbá nílò ṣe àgbákò èṣù ọmọ ẹ̀dọ́bìn bàbá èṣù ọmọ ẹ̀dí bàtà èso a máa di mọ́tò mo ń bọ̀ nígbà táwọn àlejò lánàá ẹgbẹ́ tó wà kọ́ọ̀lù ẹ̀rọ fìrì ó wà fà á lọ́nà tó wà fẹ́ bọ́ọ̀lẹ̀ mo náà mọ̀ ọjà ọjọ́ kó dé òṣìṣẹ́ mi lọ́rùn pé ọjọ́ ẹ̀rẹ́ ti pé ọ̀dí ẹlẹ́sẹ̀ láyà kú dànù àátúmọ̀ tó kùn já máa lọ lé jẹ́jẹ́ bàbá ló ti wà bẹ́ẹ̀ wọ́n wá ń tẹ̀ hàn kò sí kúrò lọ́nà síbẹ̀ wà bẹ́ẹ̀ kò sí kúrò lọ́nà èṣù fẹ́ di mọ́tò nù ó sì rí ni pé mi ní ń bọ̀ ó wá takú fìyàm ó kẹ́kọ̀ọ́ lọ́kọ̀ mi ní lẹ́bàá mi ní bọ́lẹ̀ mi ní padà sí di steering yóò dé sùnú bóyá mo ló mú jáàkì ni bí wọ́n lọ mú kìnní kan ni tóbi gbọ̀n ní pàkọ́ nǹkan dénú. èṣù dọkọ̀ nù èṣù a máa di ilẹ̀ táàrin nítorí ilẹ̀ tí ò tó plọ́ọ̀tì kan ìrẹ́ mi ti kú bẹ́ẹ̀ lò ní bẹ́ẹ̀ bá fura ní èṣù ní ẹjẹ́ tà á bẹ́ẹ̀ bá tà á kò ní sọ́mọ tí ó jogún ẹ̀ ìgbọ́gbẹ́ ní bẹ́ẹ̀ àwọn àtàwọn aláàlọ́gbẹ́ apara wa tán ẹ̀rọ kóṣù ti jogún bẹ́ẹ̀ ni kò járì lò kò járì fi ṣe pa gbogbo ẹ̀mí tó kú nínú ọ̀kọ̀ọ̀kan náà wọ́n tó dúró wọn mọ́ àlọ́jà ńlá àlẹ́ náà èṣù ti yé síbẹ̀ ni. Ọlọ́run ní ṣètò ọlọ́fẹ́ nù. Gbogbo àwòrán tó wọ̀ ní kọ́ máa fi ra rẹ̀ ṣe kó tó yọ̀ǹda fún ọ. Ìbílísù wọ́n dùnìyà wọ́n náà fún sí àwọn àlè àwa. كيف الخلاص فكلهم أعدائي. Mo bá fún rẹ̀ ibi tí mo lọ lónìí mi fẹ́ yá bẹ́ẹ̀ ara mi máa gbọ̀n ni
إبليس والدنيا kọjú sí mi dáadáa. ونفسي والهوى. Ọlọ́run ni mo ti fún ọ ní ìtọ́ ìbéèrè owó tó takò kò ní wá lọ. Ọlọ́run ní kí ló tún kò ní Sydney. Ó lè mi bẹ́ẹ̀rẹ̀ tí mo fẹ́ ni fún mi lẹ́nì sí. Mo tún fẹ́ gba ènì lọ́wọ́ rẹ̀ látọ̀dọ̀ ara rẹ̀ tí ń request fún. Ọlọ́run ní tó fún ọ lẹ́nì. Èṣù mí ni wà gáfà. Ṣáàtì kò díẹ̀ ara ẹ̀ tóbi kára ara má lè gbé. Mo dàbà ó ti yẹ kó máa nàró díẹ̀ díẹ̀. Ẹ̀jẹ̀ ló wá ń sàn báyìí. Àwọn tí èso gbọ́dọ̀ mọ̀ ní oníjọ́ dé dìbò lù. إبليس والدنيا ونفسي والهوى. Mo mú Nàbíjẹ lọ́dún kan, Abádé Tógò. Wọ́n á dé sọ ọ̀gbìn súyà. Ǹjẹ́ jẹ́ àtọ̀ owó lòdì èrò, owó kìíní, owó kejì. Ó wá lórí mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n á yọ ọ̀bẹ pé wọ́n rọ̀ lù. Mo ní bọ́ọ̀lù ọkọ̀, wọ́n kò bá mi. إبليس والدنيا ونفسي والهوى. Jàmá, dá mi lóhùn. Dá mi lóhùn. Ọlọ́run ní kọ́lẹ́jà á tù lẹ́kà. Wàlí zúrú rí iyì àti kàtúndúrà àwùtọ́ ọ̀nà. Ọlọ́run ní sọ́ọ́dí gbogbo ọkàn ọmọ tí Ádámù bá bí. Àwọn ọmọdé ọmọ rẹ àti àwọn ọmọdé ọmọ rẹ mo fèrè sí fún ọ. Mo fi ọkàn wọn ṣe ibi tó ọmọ gbé. Mo fi ṣe yàrá wọn. Ìlú tó ọmọ lò sí lọkàn ọmọ àlejò Ádámù. Lọ gba ọkàn wọn kó mọ ronú tí ò dáa kó mọ para wọn kó mọ jólé ná. Ọkàn wọn gangan ni kó mọ jẹ́ ibi tó ọmọ gbé. Bí bá ṣe lọ retí lọ, mo lọ wí. إبليس والدنيا ونفسي والهوى. Jàmá, ọ̀rọ̀ wa bá débẹ̀ ọ́, ṣètọ́ni wa ní fàkọ́ọ̀lá hasbi. Ó lọ́nà ọ̀dọ́ fún mi ti tó, tí ọtí ẹ̀rọ kan wọn tó ní kí n jogún, mo ti parí ayé wọn. كيف الخلاص. Jàmá ẹni kí ni? Ó ní wọn náà. Bó ní ìmọ̀ pé tí n bá dórílẹ̀ ayé, ẹ̀kọ́ sí nílẹ̀ yóò ní. Ọlọ́run ibi tó máa gbé náà ní ọjà. Lọ máa gbé ọjà àti iléèwẹ̀. Gbogbo ẹ̀dá tí wọ́n máa tètè dé ọjà tí sì máa kú òkáyìn kò ní ní lárí tí èkú. Torí èṣù ni ó pàdé ẹ̀, èṣù ni ó sì ń jáde. Àgbàtọ́dẹ lé ọ. Àgbàtọ́dẹ lé ọ. Ojú ẹ̀sìn wọ́n ń sí ọjà. Ndọ́dọ̀ tí wọ́n ń tètè lọ́jà tó ń ká ìkú ọ̀bẹ ilé ilẹ̀ tó rà dà. Àsọ́rí ibú ni kí ẹ máa pẹ́ mú ọjà, ẹ̀yin tẹ́ máa ná jáde òru. Àsọ́fò lẹ́ ń béèrè. Ẹlẹ́ẹ̀kejì, ilé tó máa gbé ní léèwẹ̀, lóbi ni wọ́n yóò sọ̀rọ̀ léèwẹ̀. Gbogbo ìdá tí wọ́n ti máa sọ̀rọ̀ léèwẹ̀ tó sọ̀rọ̀ jáde, òun wẹ̀ lọ́ọ́. Ń tẹ́ tí ó bá kú, káwọn ṣàádà kò ní rí wí. Àbí kan nílé rẹ̀. Ẹ̀tún wá ń gbé rédíò wọn léèwé, wọ́n ń tàka pa, ọ̀ ń ta òfò. Ẹ̀mẹ́jẹ̀ mi lọ jìjì fún yín, àmẹ́jẹ̀ mi méjì péré kù. Ẹni kí ni jàmá? Dá mi lò. Ó tún ní wọ́n náà. Tíra tí màá ké láyé ń kọ́. Àwọn oníṣẹ́lẹ̀ rẹ̀ tòsí ló wà. Tòsí ni ó wà. Àdífù rẹ̀ náà tó máa ké. Irọ́ pípa ni. Gbogbo àwọn tí a máa purọ́ láyé o. Òfurọ́ ọ̀rọ̀ ìṣìlẹ̀ ń sọ. Kí ló jẹ́ kí ààyè ó dà ṣe é o? Kùránì tó máa tọ̀ láyé tí ẹ lórí kíkọ. Orin kíkọ. Orin tí ó fi yàmànà. Orin èṣù. Àfáà lẹ pẹ̀lú èsì kálukú ìṣẹ́jú pàkó. Tí wọ́n ti gbọ́ dìdìdìdìdìdì. Yóò yẹ láwà nílé. Kálukú wà tún aṣẹ́gbẹ́gbọ́n tí ó wù. Yóò ní láyé àwọn tí ò fi yà wà láyà ayé. Fún àkójọ ìjọba ẹni bẹ́ẹ̀ tẹ́ pé sì ní ní kú dáadáa ẹ̀sìn ní máa bẹ láláyè. Ní jára yẹ ní jẹ́rù ọ̀rọ̀ wà máa náwó. Lórí ẹni tí ń ṣèpèlé yìí. Nígbà tí wọ́n ń sèkó wọn, àwọn àfáà pa 2,000, àwọn àdàtà wọ́n fẹ́ sí òfò nù. Wọ́n wà gbé béèlì ìdì. Ẹ wá lọ mọ́ dàgbà, ó sì ládàradà. Ládàradà lẹ́bí kò.
ìbẹ̀rẹ̀ ká ń lọ lónìí ni tọ́pìkì ọ̀tọ̀ náà. tọ́pìkì ọ̀tọ̀ náà. ọ̀rọ̀ kí ni tíra tí mo kọ láyé tíra tèmi kọ́ kí ni ó jẹ́ nǹkan mi kí ni ó jẹ́ nǹkan kíkọ mi ó ní nǹkan kíkọ ní gbogbo tattoo gbogbo àwòrán tí a máa yà sára kódà àwọn ará ọjọ́ àìmọ̀ náà fi kọ́là tí a bá wọ́n ju bàbá wa lájẹ́ àgbà dáadáa ẹ̀rí pé kí ni tí a máa já gbọ́ọ̀rọ̀ níjọ̀ nǹkan bàbá nígbà tí mo dà fà mo bẹ̀ náà kó parẹ́ ọlọ́run sì parẹ́ kò lójú mi. ìbẹ̀rẹ̀ tí wọ́n rí wọn mọ̀ sí ìtọ́ tó ń kọ̀ láfọ́mọ́ tó bẹ̀rẹ̀ bá dàgbò ní ó pa ọ́ ó lè fẹ́ kó gùn ọ̀rọ̀ wọn parẹ́ ìlà kíkọ́ kọ́ ló gùn ọ̀rọ̀ àlùbáríkà tí ẹnikẹ́ni èmi lè ń bá ká àṣìṣe àwọn ẹjọ́ ni ọlọ́sìn ti mójú kò tó ní wọ́n kéjìlá débẹ̀ ọwọ́ fẹ́ fẹ́ yàwó ìyàwó rẹ̀ wá síra àwọn ọmọdé ẹjọ́ tó wọlé ìbàdí àti dodo ó wá ya aláǹtakùn síbẹ̀ ó yẹ kọ́ ọ ní kí ló fẹ́ bí ó yà sápá obìnrin míì akẹ́kẹ̀ẹ́ ní ó yà sórí àyà ẹ̀mí ìyá ejò ẹ̀mí ìyá ọ̀ní sábẹ́ ìdodo ọ̀sìnlẹ̀ sunlé ọ̀sùn lórí ibú ọ̀sùn lọ́ni ayé rẹ̀ bàjẹ́ àwọn ìjẹ̀bú rẹ̀ wíjì wò. Ìbílísù wa dúníyà wọn náà fò sí àwọn ilẹ̀ àwa kayfa al-khalasu wa kulluhum a'da'i. Inni bulitu بأربع ما سلطات إني بليت بأربع ما سلطات إلا لأجل شقاوتي وعنائي إبليس والدنيا ونفسي والهوى كيف الخلاص وكلهم أعدائي. àwọn ará ẹjọ́ ìjọba bọ̀rọ̀ lónìí kan wà ní ọ̀rọ̀ kẹ̀ẹ́ òye ọ̀rọ̀ kẹ̀ẹ́ gbàgbà ní ọ̀rọ̀ kẹ̀ẹ́ ọ̀rọ̀ ìgbòní òle òòrùn tó mú ìpọ́jú sọ́mà ní funfun tààrà ẹnì ló dáadáa agbọ́ra wa yí à ṣe jẹ́jẹ́ torí understanding ilé la wà tí wọ́n mú apáṣẹ àlónì kan sọ bẹ́ẹ̀ mo fara mọ́ mo ti yé èyí àfáà yóò yé yín àbí bẹ́ẹ̀ kò yé yín dáadáa jọlọ ó ti wá yíyà nígbà tí ṣe 500 látọ̀dọ̀ yín. òní dàbá nàìjíríà wọn.